Kú dédé wòye o ẹ̀yin ènìyàn wa. Ìròyìn la mú wá sétí gbọ́ yín láti iléeṣẹ́ móhùnmáwòrán lámúrúdù káàkiri àgbáyé. Funmilayo Ayoola lórúkọ tèmi. Ṣáájú ẹ gbọ́ àwọn kókó inú ìròyìn náà. Ó sàn fún mi kí n jẹ́ ọmọ Nàìjíríà ju ọmọ orílẹ̀-èdè olómìnira Oòduà Republic lọ. Ọbásanjọ́ ló sọ bẹ́ẹ̀. Tinubu gba iṣẹ́ lọ́wọ́ Uju Kane Ohaneye àtàwọn mínísítà mẹ́rin míì. Iléeṣẹ́ àṣà, eré ìdárayá, ìdàgbàsókè ẹkùn Niger Delta faragbá nínú àtúntò ráńpẹ́ tí Ààrẹ Tinubu ṣe sí ìgbìmọ̀ ìṣèjọba rẹ̀. Portable ní orí kó yọ lọ́wọ́ ìkọlù àwọn ẹ̀gbọ́n àdúgbò kan. Ó kì í ṣe ọba tèmi o. Sẹ́nítọ̀ ọmọ ilẹ̀ Australia pariwo lé ọba Charles ilẹ̀ Gẹ̀ẹ́sì lórí. Àwọn ọmọ ogun Israeli fi ẹ̀sùn kan ọmọ Netanyahu fún pípa wọ́n tì lásìkò ìjà Gaza. Ní báyìí, ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ó sàn fún mi kí n jẹ́ ọmọ Nàìjíríà ju ọmọ orílẹ̀-èdè olómìnira Oòduà Republic lọ. Ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè Nàìjíríà Olúṣẹ́gun Ọbásanjọ́ ti ní ó sàn pé kí òun jẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà ju kí òun jẹ́ ọmọ Oòduà Republic lọ. Ọbásanjọ́ sọ̀rọ̀ yìí lásìkò tí wọ́n bi nípa àwọn èèyàn tó ń pè fún ìdásílẹ̀ Oòduà Republic nígbà tó ń gba àlejò àwọn ẹgbẹ́ àríwá kan tí gómìnà Kano tẹ́lẹ̀ rí Manam Ibrahim Shankarau léwájú fún ní ìlú Abẹ́òkúta. Ó ní ètò ìṣèjọba ẹlẹ́kùnjẹkùn tó wáyé lórílẹ̀-èdè Nàìjíríà ṣáájú gbígba òmìnira rẹ̀ lọ́dún 1960 ní ìpilẹ̀ṣẹ̀ àìsí ìṣọ̀kan àti àìgbọ́ra-ẹni-yé gbogbo tó ń wáyé lórílẹ̀-èdè Nàìjíríà báyìí. Ọbásanjọ́ ní ó ṣe kókó kí ìjọba gbé àwọn ìgbésẹ̀ tó yẹ nípa mímọ agbègbè tí yóò ṣèpèsè olórí ní àwọn ẹ̀ka ọba. Àsìkò ti tó láti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ papọ̀ lórí ìlọsíwájú Nàìjíríà. Bẹ́ẹ̀ ni ẹ pe ara yín ní ẹgbẹ́ àríwá, ṣùgbọ́n èmi pè yín ní ẹgbẹ́ Nàìjíríà nítorí ibi tí ẹ ti wá kò yẹ kó jẹ́ ìṣòro. Níbi tí wọ́n ti bí mi kò yẹ kó tako pé mo jẹ́ ọmọ Nàìjíríà. Ó sàn fún mi kí n jẹ́ ọmọ Nàìjíríà ju pé kí n jẹ́ ara ọmọ Oòduà Republic lọ. Ìwúrí ńlá ló jẹ́ pé mo jẹ́ ọmọ Yorùbá, ṣùgbọ́n òun kò lè tako Nàìjíríà nítorí pé mo jẹ́ Yorùbá. A ní láti wá èèyàn gidi láti ṣiṣẹ́ yìí. A kò fẹ́ mọ ibi tí o ti wá. A ní láti ṣiṣẹ́ papọ̀ nítorí tí a ti já ara wa kulẹ̀. A ti já ìran ènìyàn kulẹ̀. A ti já Áfíríkà kulẹ̀ àti gbogbo àgbáyé lápapọ̀. A ní láti fi gbogbo ẹ̀yìn sẹ́yìn kí a sì ṣe papọ̀ fún ìgbéga Nàìjíríà. Lórí ipò tí orílẹ̀-èdè Nàìjíríà wà báyìí, Ọbásanjọ́ ní gbogbo ìṣòro náà ni yóò di ohun ìgbàgbé tí gbogbo ọmọ Nàìjíríà bá lè fọwọ́sowọ́pọ̀ láti sọ ara wọn di ọ̀kan. Tinubu gba iṣẹ́ lọ́wọ́ Uju Kane Ohaneye àtàwọn mínísítà mẹ́rin míì. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti jáwé gbélé ẹ̀ fún àwọn 5 nínú àwọn mínísítà rẹ̀. Ìgbésẹ̀ yìí ló wáyé lẹ́yìn oṣù díẹ̀ tí àwọn ará ìlú ti ń ké sí ààrẹ
pé kó gba iṣẹ́ lọ́wọ́ àwọn mínísítà tí wọn kò ṣe déédéé. Yàtọ̀ sí àwọn tó gba iṣẹ́ lọ́wọ́ wọn, ààrẹ Tinubu tún gbé àwọn mínísítà 10 láti iléeṣẹ́ tí wọ́n wà tẹ́lẹ̀ lọ sí iléeṣẹ́ míì. Ààrẹ gba iṣẹ́ lọ́wọ́ Uju Ken Ohaneye tó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ àwọn obìnrin, Lọlá Adéjọ́n tó jẹ́ mínísítà ìrìnàjò afẹ́, Tahir Mamman tó jẹ́ mínísítà ètò ẹ̀kọ́, Abdullahi Gwarzo tó jẹ́ mínísítà abẹ́lé fún ilé gbígbé àti ìdàgbàsókè ìlú, àti Jamila Ibrahim tó jẹ́ mínísítà fún ìdàgbàsókè àwọn ọ̀dọ́. Lẹ́yìn náà ló fi Bianca Odumegu Ojukwu kalẹ̀ gẹ́gẹ́ bí mínísítà abẹ́lé fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè, Nentawe Yiwatda gẹ́gẹ́ bí mínísítà ọ̀rọ̀ ọmọnìyàn àti àdínkù òṣì. Ó sì fi òpin sí àsìkò Betta Edu tí wọ́n ti ní kó lọ rọ́kúnlé tẹ́lẹ̀. Tinubu tún fa Maigari Dingyadi kalẹ̀ gẹ́gẹ́ bí mínísítà fún ọ̀rọ̀ iṣẹ́, Jùmọ̀kẹ́ Odùwọlé gẹ́gẹ́ bí mínísítà iṣẹ́, Ìdí Maiha gẹ́gẹ́ bí mínísítà ohun ọ̀sìn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé kalẹ̀, Yusuf Attah gẹ́gẹ́ bí mínísítà abẹ́lé fún ọ̀rọ̀ ilé gbígbé àti ìdàgbàsókè ìlú, àti Suwaiba Ahmad gẹ́gẹ́ bí mínísítà abẹ́lé fún ètò ẹ̀kọ́. Iléeṣẹ́ àṣà, eré ìdárayá àti ìdàgbàsókè ẹkùn Niger Delta faragbá nínú àtúntò ráńpẹ́ tí ààrẹ Tinubu ṣe sí ìgbìmọ̀ ìṣèjọba rẹ̀. Ààrẹ Tinubu àti ìgbìmọ̀ ìjọba rẹ̀ ni wọ́n ti wọ́gi lé iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ Niger Delta àti iléeṣẹ́ tó ń rí sí ìdàgbàsókè eré ìdárayá. Agbẹnusọ ààrẹ, ẹni tí í ṣe Báyọ̀ Ọ̀nànúgà, ló fi ọ̀rọ̀ náà léde nínú àtẹ̀jáde kan tó jáde lójú òpó X rẹ̀ lọ́jọ́bọ̀. Gẹ́gẹ́ bí ohun tó sọ, ìjọba ti pààrọ̀ àwọn iléeṣẹ́ náà pẹ̀lú àwọn iléeṣẹ́ míì. Ó ní báyìí ohun tí a ó ní ni àwọn iléeṣẹ́ ìdàgbàsókè agbègbè tí yóò máa rí sí àwọn iléeṣẹ́ ìdàgbàsókè Niger Delta, iléeṣẹ́ ìdàgbàsókè àríwá ìwọ̀ oòrùn, iléeṣẹ́ ìdàgbàsókè gúúsù ìwọ̀ oòrùn, iléeṣẹ́ ìdàgbàsókè àríwá ìlà oòrùn. Ọ̀nànúgà ṣàlàyé síwájú sí i pé àjọ tó ń rí sí ètò eré ìdárayá káàkiri Nàìjíríà ni yóò máa ṣe iṣẹ́ iléeṣẹ́ tó ń rí sí eré ìdárayá báyìí. Ìjọba àpapọ̀ tún bọwọ́ lu ìsopọ̀ iléeṣẹ́ tó ń rí sí ìrìn àjò àti pẹ̀lú iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àṣà. Nínú ọ̀rọ̀ Ọ̀nànúgà, inú ìpàdé ìgbìmọ̀ ìlú tó wáyé nílùú Àbújá lánàá yìí ni wọ́n ti fẹnukò lórí àwọn ìgbésẹ̀ tuntun ọ̀hún. Wàyí o, ọ̀pọ̀ aráàlú ló ti bẹ̀rẹ̀ sí fi èròǹgbà wọn léde lórí ìgbésẹ̀ tuntun náà, bí àwọn kan ṣe ń sọ pé ohun tó tọ́ ni àwọn mìíràn sì ń ní èròǹgbà tó yàtọ̀ nípa rẹ̀. Portable ní orí kó yọ lọ́wọ́ ìkọlù àwọn ẹ̀gbọ́n àdúgbò kan. Gbajúgbajà olórin tàkasúfèé Habib Òkìkíọlá, ẹni tí a mọ̀ sí Portable, ní orí ti kó yọ lọ́wọ́ àwọn èèyàn kan tí wọ́n fura sí pé wọ́n fẹ́ gba ẹ̀mí rẹ̀. Nínú fọ́nrán kan tó lu síta lórí ayélujára, ọkùnrin kan ní ọwọ́ tẹ̀ pé ó ti ń sapá láti ṣe ìjàmbá fún Portable. Ìbẹ̀rùbojo bo Portable tó ń pariwo nínú fọ́nrán pé àwọn èèyàn kan fẹ́ gba ẹ̀mí òun. Bẹ́ẹ̀ bá gbàgbé, ní oṣù kẹjọ ọdún yìí ni Portable fi ẹ̀sùn kan àwọn ẹ̀gbọ́n àdúgbò pé wọ́n ń dúnkokò mọ́ òun tí wọ́n sì tún fẹ́ gba ẹ̀mí òun. Gẹ́gẹ́ bí ìròyìn kan tó tẹ̀ wá lọ́wọ́ ṣe ṣàlàyé, ìkọlù sí Portable yìí wáyé ní ìlú Èkó. Nínú fọ́nrán tí ọ̀dọ́mọkùnrin tí wọ́n ń pè ní Ìdààmú àdúgbò náà gbé síta, ó sọ pé
ibi tí òun ti lọ kọrin lágbègbè ìjú ṣàgá nípínlẹ̀ èkó ni àwọn èèyàn náà ti wá láti da ibẹ̀ rú. Ó ní ọ̀rẹ́ òun kan tó ń ta mọ́tò lòun lọ bá ṣe ayẹyẹ tóun sì lọ kọrin níbẹ̀ pẹ̀lú kó tó di pé wọ́n kọlu àwọn. Portable ní níṣe lọ̀rọ̀ di ẹni orí yọ ó dilé tóun sì sá àsálà fún ẹ̀mí ara òun, ṣùgbọ́n tó lóun kò tí ì rí àwọn ọmọ ẹ̀yìn òun yòókù. Bákan náà ló sọ pé kì í ṣe pé àwọn ẹ̀gbọ́n àdúgbò náà lu àwọn nìkan o, bí kò ṣe pé wọ́n tún gba ẹ̀gbà ọrùn òun àti àwọn dúkìá mìíràn tí ó jẹ́ olówó iyebíye. Iléeṣẹ́ ọlọ́pàá kò tí ì sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí. Ó kì í ṣe ọba tèmi o, sẹ́nítọ̀ ọmọ ilẹ̀ Australia pariwo lé ọba Charles ilẹ̀ Gẹ̀ẹ́sì lórí bí ọba ilẹ̀ Gẹ̀ẹ́sì King Charles ṣe parí ọ̀rọ̀ rẹ̀ ní ilé ìgbìmọ̀ Australia lọ́jọ́ kejì tó ṣàbẹ̀wò sí ìlú náà ní ariwo kan sọ pé ó kì í ṣe ọba tèmi o, òun ni òun náà ń ké, ó sì jẹ́ ti sẹ́nítọ̀ obìnrin kan Lydia Thorpe ní ojúlówó ọmọ Australia tó ti pẹ́ nínú ìlú náà. Ó bẹ̀rẹ̀ sí í da ètò tó wáyé ní Canberra lọ́jọ́ 21 oṣù kẹwàá ọdún 2024 yìí rú kí àwọn agbófinró tó gbé e kúrò níbi ètò náà. Lẹ́yìn tó ti fi ẹ̀sùn ìpànìyàn lọ́pọ̀ yanturu kan ọba Charles, sẹ́nítọ̀ Lydia tún pariwo pé ibi kì í ṣe ilé rẹ̀, ó kì í ṣe ọba tèmi. Ṣùgbọ́n Violet Sheridan tóun náà jẹ́ ojúlówó ọmọ Australia tó sì ti pẹ́ níbẹ̀ ṣàpèjúwe ìwà tí Lydia hù bíi àfojúdi. Ó ní Lydia kò ṣojú òun pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀, ọ̀rọ̀ ara rẹ̀ nìkan ló ń sọ. Àwọn ọmọ ogun Israeli fi ẹ̀sùn kan ọmọ Netanyahu fún pípa wọ́n tì lásìkò ìjà Gaza. Gẹ́gẹ́ bí ìjà láàrin Israeli àti Hamas ṣe ń gbóná sí i, àwọn ọmọ Israeli ti fi àìdùnnú wọn hàn, wọ́n sì ti fi ẹ̀dùn ọkàn wọn síta lórí bí ọmọ ẹni tí ń ṣe olórí ìlú wọn Benjamin Netanyahu, ẹni tó dúró sí Miami. Ọ̀pọ̀lọpọ̀ rí àìsí nílé rẹ̀ bíi àìní ìṣọ̀kan, pàápàá jùlọ ní irú àkókò tí ó lágbára báyìí ní orílẹ̀-èdè wọn. Èyí ni àwọn kókó tí wọ́n fi àìdùnnú wọn hàn. Èkíní, ibùgbé Yeha. Wọ́n ní Yeha, ọmọ ọdún 22 tí ń gbé ní Miami ní ilẹ̀ Amẹ́ríkà ní àsìkò ìjà láàrin Israeli àti Hamas. Àìsí nílé rẹ̀ nígbà tí àwọn ọmọ ogun Israeli fi ẹ̀mí wọn sínú ewu látàrí ìjà tó ń wáyé jẹ́ ọ̀kan lára ẹ̀dùn ọkàn wọn. Èkejì, wọ́n sọ nípa ìtakò látọ̀dọ̀ àwọn ọmọ ológun. Àwọn ọmọ ológun ti fi àìdùnnú wọn hàn tí wọ́n sì ti nawọ́ àléébù sí Yeha nípa bó ṣe yìn wọ́n nù tó sì gbàgbé wọn nínú àkókò tí ìlú wọn kojú rògbòdìyàn. Ọ̀pọ̀lọpọ̀ rò wípé bí ó ṣe jẹ́ àrólé olórí ìlú wọn, ó yẹ kí ó fi ojúṣe adarí hàn nípa wíwà nínú ìlú pẹ̀lú wọn, kí ó sì gbárùkù ti àwọn ọmọ ogun ní àwọn ọ̀nà kọ̀ọ̀kan. Ẹ̀kẹta, àsìkò tí ìjà náà gbà, wọ́n ní ó lé ní 300 ọmọ ogun tí wọ́n ti ṣe lọ́jọ́ pamọ́ tí àwọn ti pè jáde fún ìjà báyìí bí àwọn ẹ̀ṣọ́ aláàbò Israeli ti ń kojú ìjà pẹ̀lú ọmọ ogun Hamas ní Gaza. A rí wípé eléyìí ni ìpè fún ọmọ ogun tó pọ̀jù nínú ìtàn Israeli, eléyìí tó sì ń fa inú fu àyàfu yíká orílẹ̀-èdè náà. Wọ́n fi kún pé àìsí nílé Yeha pẹ̀lú ipò rẹ̀ láàrin ìlú ti ru àìdùnnú àwọn ará ìlú Israeli sókè, tí wọ́n sì rí bíi pé
ẹbí Netanyahu fà sẹ́yìn ní irú àkókò báyìí. Kí n tó parí ìròyìn yìí, àmúwá fún yín pé ó sàn fún mi kí n jẹ́ ọmọ Nàìjíríà ju ọmọ orílẹ̀-èdè olómìnira Oòduà Republic lọ. Ọbásanjọ́ ló sọ bẹ́ẹ̀. Tinubu gba iṣẹ́ lọ́wọ́ Uju Ken Ohanaeze àtàwọn mínísítà 4 míì. Iléeṣẹ́ àṣà, eré ìdárayá, ìdàgbàsókè ẹkùn Niger Delta faragbá nínú àtúntò ráńpẹ́ tí ààrẹ Tinubu ṣe sí ìgbìmọ̀ ìṣèjọba rẹ̀. Portable ní orí kó yọ nínú ìkọlù àwọn ẹ̀gbọ́n àdúgbò kan. Ó kì í ṣe ọba tèmi o, sẹ́nítọ̀ ọmọ ilẹ̀ Australia pariwo lé ọba Charles ilẹ̀ Gẹ̀ẹ́sì lórí. Àwọn ọmọ ogun Israeli fi ẹ̀sùn kan ọmọ Netanyahu fún pípa wọ́n tì lásìkò ìjà Gaza. Báyìí ni a parí ìròyìn yìí. Funmilayo Ayoola lóníròyìn yín. Ó dìgbà kan náà.